òòṣà. Hello, Ọlọ́run ló sábẹ̀. Àwòrò Ìgbòho òòṣà. Ọlọ́run ni bàbá mi. Bó o ní. Àlàáfíà ni sà. Kí ló ń ṣẹlẹ̀ ní Ọ̀ṣun ní ọ̀la? Happiness ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ lọ́la bàbá mi. Àwa ọmọ Yorùbá fẹ́ gbọ́, a fẹ́ mọ̀ nípa ẹ. Bàbá ọ̀la yẹn ni a fẹ́ ṣe inauguration Ọ̀ṣun State fún Ìrù Ẹkùn Security Network. Okay. Tí bàbá wa sí Sunday Olóyè Ìgbòho òòṣà tí wọ́n máa wá ṣe launch yẹn ní ọ̀la. Okay. Tí bàbá wa Onírìṣà tí wọ́n dẹ̀ máa ṣàdúrà sí. Okay. Àwa láàmú mọ́ta ọ̀tá ò ní mú wa. Àṣẹ Èdùmàrè. Nígbà tí a ya ọ̀dọ̀ bàbá wa Tìmì ọ̀fọ̀ Ẹdẹ. Tí àwọn náà ṣe inauguration ní Ẹdẹ. Okay. Tí bàbá wa Àtáójà. Tí àwọn náà máa ṣe inauguration the same thing. Okay. Ní ọ̀dà bàbá wa sí Sunday Ìgbòho òòṣà. Okay. So ọba tó nílẹ̀ tó lo gbogbo lọ́dọ̀. Yóò jẹ́ kí ọ̀la ó ṣojú wa yóò ṣojú ẹ̀mí wa. Àmín àṣẹ Èdùmàrè. Àbúrò ọ̀dẹ̀ ní í ṣe ẹnì kankan. Àmín. Tí màá dẹ̀ mọ kíyan bàbá mi ní gbogbo stéètì káfàtà láti Ògùn state, Ọ̀yọ́ state àti gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀. Tó yẹ pé àlàáfíà ni wọ́n fi wá àlàáfíà náà dẹ̀ ni wọ́n padà sílé. Àṣẹ Èdùmàrè. Pẹ̀lú ògo Ọlọ́run bàbá mi Èkìtì yóò ṣe onígbọ̀wọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan níbẹ̀. Ní orí akété ètò náà. Okay. Tí a sì máa wò ní Koiki Media live. Okay. Live program. Pẹ̀lú ọba tó nílẹ̀ ẹnikẹ́ni ò ní yọ sọnù láàrin wa búrọ̀ dẹ̀ ní sẹ́nikẹ́ni. Àmín àṣẹ Èdùmàrè. Gbogbo tí ń jogun Fúlàní ajínipa ajínigbé nílẹ̀ Yorùbá yóò parẹ́ lójijì. Àṣẹ Èdùmàrè. Lógo Ọlọ́run torí pé ilẹ̀ àbáwá là ń jà fún. Ọlọ́run wọ Ọlọ́run nílẹ̀ yóò jẹ́ kí ọ̀la ó dùn yóò lárinrin. Ṣé ẹ tún lè sọ fún wa lẹ́ẹ̀kan sí bí àwọn ọmọ Yorùbá tó nífẹ̀ẹ́ sí láti wá bí wọ́n ṣe máa rìn àti bí program yẹn ṣe máa tún lọ again? Gbogbo àwọn ọmọ Yorùbá wa pátá tí wọ́n nífẹ̀ẹ́ sí láti wá àti ní kí wọ́n pàdé wa ní Òṣogbo ní stadium ní along the road ní along the road ní Freedom Park. Okay. Láti ní kí gbogbo wọn pàdé wa. Okay. Pẹ̀lú ògo Ọlọ́run ẹni tó nífẹ̀ẹ́ sí àti ẹni tó fẹ́ join. Okay. Káwọn náà wá wo bó ṣe rí káwọn bí a ṣe ń ṣe. Okay. Ọ̀làbòsí kankan nú ọ̀fẹ́ ní fọ́ọ̀mù. Ọ̀fẹ́ ní. Gbogbo ẹ tí bá ń bọ̀ tí wọ́n máa bọ̀ ní Freedom Park straight. Okay. Pẹ̀lú ògo Ọlọ́run. Okay. Àlàáfíà ni wọ́n dẹ̀ bá wa àlàáfíà náà làwọn náà dì. Ó dàbí pé ẹlẹ́ a máa dé ọ̀dọ̀ àwọn ọba kọ̀ọ̀kan kẹ́ẹ̀ tó bá wa sọ lẹ́ẹ̀kan sí. Àyà ọ̀dọ̀ bàbá wa Àtáójà of Òṣogbo. Kárí. Àyà ọ̀dọ̀ bàbá wa Tìmì ọ̀fọ̀ Ẹdẹ. Yes. Ọ̀dọ̀ bàbá wa Káfàtà olórí ilẹ̀ Yorùbá Onírìṣà. Bàbá mi fúnra lára rẹ̀ yóò ṣe àdúrà fún gbogbo Ìrù Ẹkùn pátápátá. Ó tán. Bàbá wa sí Sunday Olóyè Ìgbòho òòṣà. Májà sọ́lẹ̀kùn ọkọ̀ Fúlàní. Bàbá wa máa wà ńbẹ̀ digbidigbi lọ́la. Ṣúgà já. Wàláì. Ẹni tí ò rí ọmọ bọ̀ wá fojú méjèèjì rí bàbá wa. Àní ṣúgà ti já, ṣúgà ti já. Ṣúgà ti já. Ọlọ́run wa gbà fún yín bàbá mi. Àmín. Ta ló ń sọ, ta là ń bá sọ̀rọ̀ lọ́wọ́ gan-an? Ipò wo lẹ̀yin dì mú ní Ọ̀ṣun? Orúkọ tèmi ní Oyèdókun Abíọ́dún aka Àwòrò Ìgbòho òòṣà tí mo jẹ́ state commandant fún Ọ̀ṣun state. Kárí. Kárí. Ojú òní tì yín o. Tí ẹ bá fẹ́ pe nọ́mbà wa ẹ bá ní gbé nọ́mbà wa jáde fún wọn. Okay. Màá gbé jáde. Nọ́mbà wa ni 070 3130. Ẹ tún pé. 4014. Ẹ tún pé lẹ́ẹ̀kan sí. 070. Yes. 3130. 4014. Ọlọ́run gbà fún wa sà. Pé gudugbù ó wù ní Ọ̀ṣun lọ́la. Gudugbù ó máa wù lọ́sùn lọ́la bàbá mi. Bàbá wa #1 citizen of Yorùbá olórí aládé Káfàtà. Olórí aládé Káfàtà. Wọ́n wà ńbẹ̀. Á dé ọ̀dọ̀ bàbá wa Tìmì Ẹdẹ. Pẹ̀lú ògo Ọlọ́run. Á dé ọ̀dọ̀ bàbá wa Àtáójà tòṣogbo. Pẹ̀lú ògo Ọlọ́run. Ṣé gbogbo stéètì lẹ fẹ́ kó wá bẹ́ẹ̀ ni àwọn stéètì àbí ẹ̀yin nìkan? Gbogbo stéètì pátá ni ó wà bẹ́ẹ̀. Kódà ní táàbù rẹ̀ pé kò dé bẹ́ẹ̀. Okay. Torí yóò rí gudugudu méjì àti yàyà mẹ́fà lọ́sùn stéètì lọ́la. Kárí bàbá mi. Ọlọ́run ní jẹ́ parẹ́. Ṣúgà já. Ṣé bàbá mi? Ìyọ̀gán Ìgbò. Ó sà. Ìgbò.
sà. Igbó. Ó sà. Irú ẹkùn. Kò ṣeé fi lájà lọ́wọ́. A dára fún ẹ bàbá mi, ojú òní tì yín. Ajákájá tó bá dẹ̀wò yọ fẹ̀jẹ̀ Ó wẹ̀. káre. Ẹ ṣé bàbá mi. Òun lẹ ti gbọ́ yẹ gbogbo ẹ̀yin èèyàn wa. Kọ̀mándà wa ní Ọ̀ṣun láṣẹ bá sọ̀rọ̀ tán yẹn. Kọ̀mándà wa ní Ọ̀ṣun. Kọ̀mándà wa ní Ọ̀ṣun Awórò Ìgbòho Òòṣà wípé ní ọ̀la o gùdùgbù ooru ẹ ti jẹ́ ká débẹ̀ before 10 o'clock ká ti débẹ̀ ká ti túyáyá Òṣogbo la ti máa pàdé. Bẹ́ẹ̀ ni wọ́n ní iná èsìtì kì í jòyàn lẹ́ẹ̀mejì. Ẹni bá gbé ẹlẹ́rù ni àwọn Yorùbá sọ wípé kọ́kọ́ máa ń ké ọ̀fẹ́ kó tó rẹ́ni tó máa bá ń gbé. Ṣé gbọ́ mi? Ọlọ́run ti yọ̀ǹda olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà fún wa. Ajá kì í lẹ́ni lẹ́yìn kó má pọ̀ bọ. Ọlọ́run ti yọ̀ǹda Sunday Adéníyì Adéyẹmọ mọ́bìnú orúkọ là ń pọ̀ bá aládé. Ó ti yọ̀ǹda ẹ̀ fún ìran Yorùbá kí ogun Fúlàní má bàa kó wa lọ. Bẹ́ẹ̀ ni mo máa ń sọ dáadáa pé ajá wa ti lẹ́ni lẹ́yìn agbẹ́dọ̀ pọ̀ bọ. Ìgbà tá a ti lẹ́ni lẹ́yìn yẹn ọwọ́ wa ló kù sí ká dìde. Ẹ jẹ́ kí gbogbo Ọ̀ṣun kó jáde lọ́la. Àwọn ìlú wa kọ̀ọ̀kan Mọdákẹ́kẹ́ wọ́n kọ àwọn orúkọ ìlú yẹn fún mi mo ti gbàgbé. Ẹ má bínú. Akínlàlú Ìkòyí ẹ máa rán mi létí gbogbo ìlú tó wà ní under Ọ̀ṣun state lọ́la Ìrù Ẹkùn máa sọ̀kalẹ̀ gùdà. Wọ́n ti wà ń bẹ̀ already ṣùgbọ́n a fẹ́ ṣe ìfilọ́lẹ̀ wọn. A fẹ́ ṣe ìfilọ́lẹ̀ Ìrù Ẹkùn ní Ọ̀ṣun state lọ́la ní under the umbrella of Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bàbá wa àwọn kábíyèsí wa tá máa ya ọ̀dọ̀ wọn lẹ́tí ń gbọ́ yẹ. Bàbá wa Onírìṣà olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá. Bàbá wa Àstáòjà ti Òṣogbo àti bàbá wa Tìmì Àgbàlẹ̀ Ọlọ́fà àná Tìmì Tẹ́dẹ́ a máa dé ọ̀dọ̀ wọn kí ohun gbogbo kó bá lè mú yẹ̀sí nílẹ̀ Yorùbá. Ìbànújẹ́ ńlá ni kí àlejò máa lé onílùú kúrò ní ìlú. Ìbànújẹ́ ńlá ni o. Ṣẹ́gbọ́n mi ẹja dìde. Ẹ̀yin t'Oǹdó Awórò ń retí yín ní Ọ̀ṣun. Ẹ̀yin t'Èkìtì à ń retí yín ní Ọ̀ṣun. Ẹ̀yin tí Ògùn à ń retí yín ní Ọ̀ṣun. Bẹ́ẹ̀ ni ti Kogi òun Kwara àti Ọ̀yọ́ àti Èkó. Ẹ mọ̀ pé ìkànnì wa àjọ máa ń ṣe ni látàrí alálùmọ́lẹ̀ àdẹ̀jọ́ máa ṣe ni nígbà tó máa dé ayé alálù lókè. Àjọ máa jèrè ibẹ̀ ní. Ṣẹ́gbọ́n mi àjọ ń ṣe ni Ìrù Ẹkùn ní ọ̀la ó máa di fi ìfilọ́lẹ̀ Ìrù Ẹkùn ní ọ̀la ní Ọ̀ṣun state. Olóyè Chief Sunday Adéníyì Adéyẹmọ Májàsọ́lá kàkàkí Olódùmarè Ajagunlá Oòduà ó máa balẹ̀ gùdẹ̀ sí Ọ̀ṣun state lọ́la. Ẹ jẹ́ kájọ túyáyá kájọ jẹ́ alábàápín nínú ẹ̀. Á dára fún wa. Ojú òní tì wá o. Ìrù Ẹkùn kò ṣeé fi lájà lọ́wọ́. Àti jù wá lọ náà wá lọ àìtó náà bá bọ̀. Wọ́n darí dé wọn ò jẹ́ nǹkan kan. Wọn ò béèrè lọ́wọ́ orí ni wọn ò béèrè lọ́wọ́ orí. Wọn ò béèrè lọ́wọ́ aṣẹ̀dá. Wọn à mọ̀ pé Ọlọ́run ọba mi nípin. Wọn à mọ̀ pé aṣòro ṣe bí ntọ́lọ́run ò lọ́wọ́ sí. Wọ́n ti wá gbàgbé pé adùn ṣe bí tọ́lọ́run ọba mi ṣe kíni tó lọ́wọ́ sí. Yes, ọ̀la ní Òṣogbo. I want you to be there. Kẹ́ni náà jẹ́ alábàápín nínú oríire tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó fààyè gba àwa ọ̀dọ́ láti dìde láti defend ilẹ̀ bàbá wa. A dúpẹ́ lọ́wọ́ wọn gan-an. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n fi ààyè gbà wá láti defend ilẹ̀ wa. Ojú òní tì wọ́n, ara òní ni wọ́n. A dúpẹ́ gan-an ni inú wa dùn. A dúpẹ́ lọ́wọ́ àwọn Inspector General of Police. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Governor Isiaka ni Nurudeen Adeleke. A dúpẹ́ lọ́wọ́ wọn. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba àwọn àgbààgbà Ọ̀ṣun àtàgbàgbà ilẹ̀ Yorùbá tí wọ́n fààyè gbà wá. All the CP in Ọ̀ṣun State, IG and Mr. President. Ojú òní tì yín o Yorùbá. Àkókò yìí orí ọ̀fẹ́ rèé láti gbára wa kó nínú ìgbèkùn. Orí ọ̀fẹ́ rèé láti kọ̀yà fún ara wa. Orí ọ̀fẹ́ rèé láti sọ wípé mọ́fòkò mi dọ́nà. Yorùbá sọ wípé ìjọ kan lèèyàn ń kọ́. Orí ọ̀fẹ́ rèé láti sọ wípé ìyà ò ní jẹ wá lọ́jọ́ ọ̀la. Orí ọ̀fẹ́ rèé láti takú
kátàkùtì àwọn aṣebi pé ó ti pẹ́ tẹ́ ti ń ṣe àkókò rèé láti gbára wa ẹ jẹ́ kí n rí yín ní Ọ̀ṣun ní ọ̀la Yorùbá òkè òkè lẹ́yẹ̀ ń fọ̀ irú ẹkùn kò ṣeé fi lájà lọ́wọ́ Ìgbòho òòṣà.